àsìkò yìí yóò dára fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ọjọ́rú ọjọ́ àánú ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Atiku Abubakar látinú ẹgbẹ́ òṣèlú PDP òun mà ló ti bu ẹnu àtẹ́lù ròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tí wọ́n ní ó ti ń tàn kárí ilé kárí oko lórí wípé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Atiku Abubakar ní láyé fàbàdà odòdì ó ní a gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ òun ò sì gbọ́dọ̀ ṣerú ẹ̀ nítorí wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tọkàntara lòun. Ó ní bó tiẹ̀ jẹ́ pé lásìkò yìí ẹgbẹ́ òṣèlú PDP ó ní àwọn ìpèníjà kan èyí tí wọ́n ń dojúkọ tó sì ń fà á kájà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ìgbà ìpọ́njú là ń mọ̀rẹ́ o, ẹni bá dúró tì ní lọ́jọ́ ìṣòro òun gan-an lọ̀rẹ́ ẹni àti ọmọ ìyá ẹni o. Nípa ìdí èyí kò sí nínú èròǹgbà òun wípé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ náà bí wọ́n ṣe ń kúrò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ohun tó wà lóòkun àyàwọn báyìí ní àjàyè ogun báwọn ó ti jàgbá orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ogun ìlà ìlò ètí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sí lohun tó wà nínú èrò ọkàn òun àti bí àwọn ẹgbẹ́ òṣèlú yòókù bí wọn yóò ṣe darapọ̀ di ọ̀kan ṣoṣo lábẹ́ òrùlé kan láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ̀rọ̀ náà lásìkò tó ń gba àlejò àwọn ìgbìmọ̀ igun tí obìnrin ti ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ ìgbìmọ̀ aṣòótọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà Board of Trustee tó jẹ́ ti àwọn obìnrin eléyìí ti alákòóso tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn obìnrin tó tún jẹ́ aṣíwájú tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú PDP eyín Ajia Ina Siroma nígbà tó léwájú àwọn obìnrin ọ̀hún tí wọ́n lọ sá jòlójòló bá Atiku Abubakar nílé rẹ̀ wípé kó dákun dábọ̀ kí wọ́n má ṣe lajúlẹ̀ o nítorí wípé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC bọ́n ti ń lọ yìí wọ́n ó gba gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tọ́ni. Ajia Siroma ní kí Atiku Abubakar ó gba ẹni torí ẹni tó bá tó nígbà ńlá sábà o wọ́n sì ní yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Àwọn obìnrin wọ̀nyí tẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sá jẹ̀nàjẹ̀nà lọ bá Atiku kó gbà wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n má ṣe lọ sínú ẹgbẹ́ òṣèlú APC mọ́, níbi tí Atiku náà tó ti bẹnu lu ọ̀rọ̀ tó sì dá wọn lójú wípé kí wọ́n fi ọkàn balẹ̀ dídùn lọ́sàn yóò so láìpẹ́ ọjọ́. Ẹ̀wẹ̀ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ní àwọn ò fẹ́ Rabiu Kwankwaso nínú ẹgbẹ́ òṣèlú wọn o nítorí wípé àsìkò rẹ̀ ìgbà tirẹ̀ ó ti lọ àti wípé ọ̀dàlẹ̀ òun náà ni Rabiu Musa Kwankwaso òun ní í ṣe o. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà ti sọ̀rọ̀ lásìkò tí wọ́n ti rí wípé kúbẹ́kúbẹ́ àlùalá olóńgbò Rabiu Musa Kwankwaso ọgbọ́n àti padà sínú ẹgbẹ́ òṣèlú APC ni, ṣùgbọ́n tí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà tó fi mọ́ àwọn alákòóso lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu tí wọ́n ní àwọn kẹ̀yìn sí Rabiu Kwankwaso àwọn ò fẹ́ padà mọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí pé ó ti dalẹ̀ wọn lásìkò tí ẹgbẹ́ òṣèlú náà tó ń kojú ìṣòro lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n ní ṣe ni Rabiu Musa Kwankwaso ń ṣe ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó lọ rí dá ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party sílẹ̀ èyí tí wọ́n pè ní NNPP tó gbabẹ̀ tó sì ti gbalégbá oko lásìkò yìí tó wá rí wípé ẹgbẹ́ òṣèlú náà ò ṣe dáadáa wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ń ṣe dáadáa ní ìgboro ayé òun ló wá fẹ́ padà síbẹ̀. Wọ́n ní òpópó Mẹ́kà tó dọ̀rọ̀rọ̀ àwọn ènìyàn kan ni wọ́n tún ṣe o
wọ́n ní tó bá jẹ́ irú ìwà tí Rabiu Kwankwaso wù ní kí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC wù lọ́dún náà lọ́hùn-ún, ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APC kó ti dohun ìgbàgbé láàrin àwọn ẹgbẹ́ òṣèlú yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà. Alákòóso ní ọ̀kan nínú àwọn alákòóso lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu èyí tó ń rí sí ọ̀rọ̀ ilé ìgbé àti àyíká, òun mà ń ló sọ̀rọ̀ náà wípé òun ò fẹ́ o nígbà tí àwọn àgbààgbà ẹgbẹ́ yòókù ní ẹgbẹ́ òṣèlú APC náà táwọn náà sọ wípé wọn ò fẹ́ o. wọ́n ní ṣùgbọ́n nǹkan ṣoṣo tó lè mú Rabiu Kwankwaso padà òun náà ni tí alága ẹgbẹ́ òṣèlú APC eyín ọ̀mọ̀wé Abdullahi Ganduje bó bá lè sọ wípé òun tẹ́wọ́ gbà á. wọ́n ní àgbà ló tòrò ó lọ, ọba ló tó eyín rin fún ọ. ohun tí alága bá ti sọ Ganduje ohun tó bá ṣe àwọn faramọ́, ṣùgbọ́n láti ọ̀dọ̀ títí wọn o wọn láwọn ò faramọ́ kí Kwankwaso padà sínú ẹgbẹ́ òṣèlú, pàápàá jù lásìkò tí wọ́n ń palẹ̀ ètò ìbò ọdún 2027 mọ́ yìí. wọ́n ní kó má bàa jẹ́ wípé ó fẹ́ fi ọgbà àlùmọ̀kọ́rọ́ yí ààrẹ Tinubu lágbo dànù nínú ètò ìbọ̀dún 2027. ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá a ti yọ́ sò òun náà là á yọ́ gbọ́ o. ọ̀gbẹ́ni kan èyí tó ń ṣe bẹ́ẹ̀ ń tó ní àgànná tí wọ́n sì ń fojú alágànná wò ó ní ìpínlẹ̀ Èkó, òun mà ní ọwọ́ pálábá rẹ̀ ló ti ségi sọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú àti agbègbè ti ìpínlẹ̀ Èkó èyí tí ìjọba ìbílẹ̀ Èkó tí wọ́n gbé kalẹ̀ báyìí pẹ̀lú àwọn sim card èyí tó ń lọ bí 27 eléyìí tí wọ́n ká mọ́ lọ́wọ́ o. gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú tá a mọ̀ sí Neighborhood Safety Corps ti ìpínlẹ̀ Èkó LNSA, àwọn mà ni wọ́n fi ọwọ́ òfin ni wọ́n fi mú arákùnrin náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn eléyìí tí wọ́n gbà láti ọ̀dọ̀ àwọn ará ìlú wípé arákùnrin kan èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Godwin tó ń ṣe bí alágànná wípé nǹkan kan ò ṣe o. ààyè kan èyí tó wà ní agbègbè Ẹ̀pẹ́ níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò máa ń lò, wọ́n níbẹ̀ ní máa ń sápamọ́ sí lálálẹ́ o. tó bá sì ti di ní ojúmọ́ ọjọ́ kejì lówùúrọ̀ kùtùkùtù yóò pààrọ̀ aṣọ o. wọ́n ní bákan náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́wọ́ alẹ́ báyìí ni wọ́n máa ń rí tó máa ń gbé ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí mobile phone tó máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí aago pẹ̀lú àwọn ọ̀rọ̀ èyí tó mú ìfura dání wípé alágànná yìí Godwin kì í ṣẹni tó ní ìpèníjà ọpọlọ, ara rẹ̀ dá pé nǹkan kan ò sì ṣe é bí kò ṣe wípé iṣẹ́ ibi òun ló torí ẹ̀ ló ń ṣe bí ẹni tí ara rẹ̀ kò yá, èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ẹ̀ṣọ́ aláàbò Neighborhood tí wọ́n fi tó wọn létí o. ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè èyí tí wọ́n pè ní T-Junction nílùú Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó. àtìgbà náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò NSC yìí ni wọ́n ti ń dọdẹ Godwin kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. nígbà tí wọ́n mú ló bẹ̀rẹ̀ sí ní kàbòròbò bí àjẹ́ ọlọ́mọ pẹ̀lú sim card bíi 27 eléyìí tí wọ́n ká mọ́ lọ́wọ́ o. báyìí ni ìwádìí ti ń lọ láti lè bèrè ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. agbègbè T-Junction nílùú Ẹ̀pẹ́ ni wọ́n ti mú tí wọ́n sì ti fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí síwájú sí i. nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan àwọn mà ni wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ UEFA Champions League eléyìí ti quarter finals èyí tó wáyé o lánàá láàrin ikọ̀ ọ̀hún àti ikọ̀ Barcelona láti orílẹ̀-èdè Spain. nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà òun ló jẹ́ kí Inter Milan kí wọ́n tayọ láti fi àgbà wọn Barcelona 4-3 gẹ́gẹ́ bí ìrìnàjò ọ̀hún bó ti ń lọ lórí pápá o. ìṣẹ́jú mọ́kàndínlọ́gọ́rùn-ún 99 minutes òun ni David Fratesi òun ló fi ọba lé ní èyí tó ti wà ní ìfẹsẹ̀wọnsẹ̀ àmì mẹ́ta tẹ́lẹ̀ nínú àmì mẹ́ta ọ̀hún láàrin ìṣẹ́jú àyá kí wọ́n tó fọn fèrè àṣekágbà. òun náà ni David Fratesi òun ló fi ọba lé tó fi jẹ́ 4-3 tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní ìpele àkọ́kọ́ first half. òun ni Barcelona ti mì àwọn Inter Milan tìtìtì pẹ̀lú àmì góòlù 2 nínú ìpele ìkejì ọ̀hún. èyí ni Inter Milan làwọn náà ti dá góòlù padà èyí tí wọ́n jọ wà ní dọ́gbandọ́gba o,
síwájú kí wọ́n tó fi àsìkò kún àsìkò fún wọn lórí pápá, èyí tó mú kí Inter Milan kí wọ́n ṣe àṣeyọrí tí wọ́n fi na Barcelona 3-4, èyí tó jẹ́ pé Inter Milan ló ní àmì ayò 4 ní ìgbà tí Barcelona tí wọ́n ní 3, èyí tó jẹ́ kí Inter Milan kí wọ́n tayọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà ìdíje UEFA Champions League èyí tó ń lọ lọ́wọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá ti Yorùbá alágbéléwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Ẹniọlá Àjàó, òun mà ló ti sọ ìrírí rẹ̀ nígbà tó ní oyún àkọ́bí rẹ̀ ní ọmọ 20 ọdún lọ́dún náà lọ́hùn-ún. Ó ló dàbí ẹni pé kílẹ̀ lànà kó gbé òun mì ní, àfi bíi pé ayé fẹ́ parẹ́ lásìkò náà. Ẹniọlá Àjàó èyí tó tẹnubọ ọ̀rọ̀ tó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ ohun tójú rẹ̀ rí o. Ó ní òun ò lè gbàgbé lọ́dún tóun ní oyún àkọ́ní òun. Ó ní ọjọ́ orí òun wà ní 20 ọdún lọ́dún náà lọ́hùn-ún. Ó ní ìrìnàjò náà, ìrìnàjò eléyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ọkàn ìbànújẹ́ dání fóun ni. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ náà tó ń du òun, ìbànújẹ́ ọgbẹ́ ọkàn ọdún náà lọ́hùn-ún, ó ti padà di ìdùnnú òun ayọ̀ fún òun. Ó ní nǹkan tó sì fa eléyìí ò ju wípé lásìkò náà àwọn òbí òun wọ́n fẹ́ kí òun kàwé, kóun di ènìyàn pàtàkì láwùjọ síwájú kóun tó gbé ìgbésẹ̀ wípé òun lọ sí ilé ọkọ o. Ó lámọ́ bá a bá ti kọ́ páàrí náà láàrí o, àkọọ́lẹ̀ ò ní tàsé. Ó ní nígbà yìí ìlóyún wáyé. Oníṣẹ́ sì mọ̀ wípé ayé ò tí ì bàjẹ́ lásìkò ìgbà náà. Ó ní nígbà tóun ní oyún yìí, òun sá kúbẹ́kúbẹ́ káàkiri, bóun ti ń sá pamọ́ sí kọ̀rọ̀ lòun sá sí koro kí wọ́n má bàa rí òun, káyé má bàa mọ̀ wípé òun ní oyún. Ó lámọ́ pẹ̀lú rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń dáwọ́ bò nígbà ẹkùn ta síta bí iṣu nínú ilẹ̀ báyìí ń gbogbo èèyàn mọ̀ wípé òun ti ní oyún. Ó ní kò sí nǹkan ìbàjẹ́ bí kò ṣe wípé ìwé àti ènìyàn pàtàkì tí wọ́n fẹ́ kí òun dà lọ́dún náà lọ́hùn-ún, Ọlọ́run padà mú òun débẹ̀ dé ìlérí ayọ̀ àti ilẹ̀ ògo. Ó ní ká wo Ọmọ́tọ́lá Jọládé Kẹ́hìndé èyí tó jẹ́ pé nígbà tó wà ní ọmọ ọdún 18 lòun náà ṣe ìgbéyàwó tó lọlé ọkọ. Oníṣẹ́ rí wípé bàbá ti láàrí àkọọ́lẹ̀ oníkàlùkù kò lè tàsé. Ẹniọlá Àjàó wá ní òun dúpẹ́ lọ́jọ́ tòní wípé èbú ọjọ́ náà èbú ti dowó ó ti dọ́là. Ìsìn ìyà tóun jẹ lọ́dún náà lọ́hùn, Ọlọ́run ti padà sọ di adé ògo fún òun. Gẹ́gẹ́ bí Ẹniọlá Àjàó ti sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu o. Ó wá gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn láti dákúndábọ̀ kí wọ́n ní àfojúsùn, kí wọ́n rí dájú pé wọ́n kàwé, wọ́n jẹ́ èèyàn, kí wọ́n sì ní iṣẹ́ tó dá lọ́wọ́ nítorí ọjọ́ ọ̀la wọn kó lè dùn kó lè lárinrin. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń fẹ́ tiwa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.